fáwọn wọ́n ń fáwọn ní bákìn wọ́n wá ẹ̀rú wá ń bá wọn pé Musa wọn dé aṣíwájú ọ̀gbọ́dọ̀ sójó àwọn náà sì lẹ́bi ọlọ́run ọ̀nà wọn ń ṣe Musa lọ́nà ń ṣe Musa ń communicate pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ lẹ̀rú ń bá àwọn tí wọ́n ń wò yìí tí wọ́n ń wọ̀ ọ̀hún wọ́n máa sá sẹ́yìn Musa wá ń sọ fún wọn yìí pé. Kàlàkàlà innama rabbi sayadi. ó ní kọjá jẹ́ bẹ́ẹ̀ kàlá. Iná màyí Rabbi sayadi. Ìtàwọn àfa ń pè ní màyí ọlọ́run ọba nìyẹn. Ibi ọlọ́run ọba mi wà pẹ̀lú mi kò fi mí lẹ̀ nígbà kan. Sayadi. Ọ̀rọ̀ òdì tó bá yí kọ́ máa sọ bí tí ń gbà. Sayadi ní ibi tá a tọ̀ wọn èèmọ̀ bí wọ́n fẹ́ tọ̀. Nítorí wọ́n ti kodò ẹ̀yọ́ ṣe padà sí máa Fírónà ní ń bọ̀ pẹ̀lú ọmọ ogun yìí. Odò níwájú wọn bọ́ àkóso òkòso mi ni. Ọlọ́run wọn sọ bí tí ń gbà fún mi. Fàwáìnà ìlà Musa ànítìrí bí aṣọ kàlbàḥárọ̀. Ọlọ́run ni ó jìnnà tó yìí hù. Nítorí ló ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀pọ̀ ọwọ́ rẹ̀ òun náà ni kò fi na odò nì. Fanfalaqa fakana kullu firqin kattawdil azim. Ọba ń pọ̀ pọ̀ bá fi ní odò gbà. Ọba bẹ́ẹ̀ sí lẹ́yìn. Wakana kullu firqin kattawdil azim. Ọwọ́ adánú olóòtọ̀ bí ìgbà téèyàn bá ń lọ ọdún òkè tọ́wọ́ arókè lọ́tún órókè lọ́sí ọ̀nà tó rọ̀ wá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà ní kó dòun wá pín méjì wájú kan wà ọlọ́run wá fọ̀nà tó rọ̀ sára rẹ̀ nínú odò yẹn ọlọ́run ní ọ̀dọ̀nà ó dilẹ̀ ọlọ́run níbẹ̀ ni ọ̀nà rẹ̀ máa tọ̀ bàtà àwọn jẹ̀mọ́ rẹ̀. Wasilafuna thammali akari. Ọlọ́run wáyé fìdí ó náà dúró kó lè gbẹ̀san àsìláfúná asùnmọ́ wọn. Thammali akari. Àjẹwò dúró ọmọ àṣẹ ní Musa tí ń lọ bí àwọn náà ti wá ń bẹ àbàṣẹ Ọlọ́run ni mo sún fìdí ó ní àtàwọn ọjọ́ rẹ̀ mo sún mọ́ àwọn fìdí mo sún mọ́ Musa. Wa anjayna Musa wa man ma'ahu ajma'in. Ọlọ́run lódò kan nìyí tẹ̀yàn rí odò kan òun náà mo sì ti la Musa odò òun náà mo fi ṣe pápẹ́ fún fìdí ó náà mo la Musa ń bẹ̀ títí báyìí tí tẹ̀yàn rí mi mo ní wọ Musa wọ kọjá. Wa man ma'ahu ajma'in. Àti Musa àtàwọn tó kó gbogbo àwọn tó kó dání ò lè tẹ̀lé èèyàn tó jẹ́ ẹni Ọlọ́run kọ́fọ́ bọ̀ ẹ̀mí rẹ̀ dàrú ni. Nítorí Ọlọ́run àdéhùn tó ṣe ni pé. Walaqad sabaqat kalimatuna li'ibadinal mursalina. Innahum lahumul mansurun wa inna jundana lahumul ghalibun. Eléyìí tó lónìí àdéhùn ẹni ọ̀ránṣẹ́ nìkan nìyẹn kójú òní tì èyí tó fi ṣàdéhùn fún yín pé ńlá àwọn àjẹ yóò mà. Yawma la yukhzillahu an-nabiyya walladhina amanu ma'ahu nurun yas'a bayna aydihim wa biaymanihim. Yaquluna rabbana atmim lana nurana waghfir lana. Alladina amanu. Gbogbo àmànáfíkì náà kò sí kèfèrí nínú wọn. Amanu ni wọn, àmọ́ kìí ṣe máa wù. Àwọn wọn kìí ṣe máa wù. Àwọn máa wù l'Abubakiri. Àwọn máa wù ni wọn. Àwọn máa wù ni Usmanu. Àwọn máa wù ni Sayyidina Ali karamala. Àwọn máa wù. Ọlọ́run ní ìlà àwọn nìkan kọ́ ni ìlà. Alladina amanu máa wù àtàwọn tó gbà fún. Nítorí báyìí àti síwájú tó ti sọ yìí pé làkọ́ni sábà kásìkà. Kalimatuna li'ibadinal mursalina innahum lahumul mansurun. Ya ayyuhan nabiyyu hasbukallahu wa man ittaba'aka minal mu'minin. Èèyàn jẹ́ mùmínì ò pé kọ́lọ́ má dán wò
Hasbuka Allah. Kò sẹ́dá tó kọjá àdánwò. Kò sẹ́dá tó tayọ àdánwò. Ẹ tó mú tó dáwọn ànábì Ọlọ́run wò. Èyí tó fi mú tó dáwọn ànábì Ọlọ́run bá wò. Àmọ́ tó fi máa àdánwò ti mùmínì máa sẹ́pẹ́rẹ́. Yóò àdánwò mùmínì ó ní máa sàn. Tó bá ṣẹlẹ̀ ìtí ń gbẹ́ lómi ìlò nígbòhùn lọ. Ọlọ́run kan ni wọ́n kàn mú wa ládánwò ni. Ọya kọ̀ntínú. Àmọ́ tí ń gbé àwọn kan lọ kò ní gbé òun lọ. Àmọ́ tó apọ́ fẹ́ fi gbẹ̀san ni. Àwọn tó bá fẹ́ fi gbẹ̀san ni. Yóò fi yẹ̀yẹ́ rẹ̀ ni. Yóò fi yẹ̀yẹ́ rẹ̀ ni. Tọ́lọ́ náà ti mọ̀ pé tádánwò bá ti dé wọ́n fi ṣe yẹ̀yẹ́ pé àá. Ṣé bọ́lá òun ṣe náà? Ṣé bọ́lá òun láàfá? Ọmọ kan wọ́n yẹ̀yẹ́ rẹ̀. Wọ́n yẹ̀yẹ́ àfẹ́. Ní tẹ́kì táwọn èèyàn dẹ̀ ṣe ọ̀gá wa gán ti fèsì kó tó lọ. Ànábì wa tá a tẹ̀lé. Ànábì níbẹ̀ yìí ṣe máa ń sọ òun kọ́ ọ̀. Tó bá yẹ pé mo bá jẹ́ni tó mọ kọ̀ọ̀kọ̀ ni. Astaghfirtu min al-khairi. قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله. Máa gbọ́ tá ànábì ní tí ò yí àwọn èèyàn nú o. قل لا أملك لنفسي نفعا ولا ضرا. Ọlọ́run ní ànábì sọ fún wọn sọ pé ò ní kápá kankan torí pọ̀já ànábì. نفعا. Káyọ̀ pé torí pọ̀já ànábì ní ìsìn ọláǹfààní kan tó lè ṣe fúnra rẹ̀ yàtọ̀ fún ìtẹ̀mí Ọlọ́run bá mú wá. نفعا ولا ضرا إلا ما شاء الله. Àbí torí pọ̀já ànábì ní ìsìn ìjà ànábì wọn pé o lè tilẹ̀kùn nira kan mọ́ra ara rẹ̀ rárá. إلا ما شاء الله. Èyí tó bá wọ Ọlọ́run ni ó ṣe. Bó o ṣe jẹ́ ànábì tó kò yí pé tàdá ò bá fẹ́ dé kọ́mọ̀dé. Kọ̀ wá dó ń bẹ́ẹ̀. ولا كنت أعلم الغيب. Ànábì ẹ wá. Nǹkan kan ẹni Ọlọ́run ọ̀sán máa yọnu sí pé àbẹ́dẹ́ ni Ọlọ́run lòun yéé ṣe sọ́jọ́ Ọlọ́run ni. Ó ní. ولا كنت أعلم الغيب. Ànábì tó àpọn ọmọ kọ̀kọ̀ bẹ́ẹ̀ ṣe ń wíwú ni pé gbogbo tí ń bọ̀ ní ń rí èyí tó bá fẹ́ kí n rí ní ń rí èyí tí ó bá fẹ́ kí n rí ní rí èyí tóun náà fi jọ́ lọ́wọ́ ọba nìyẹn èyí tó bá fẹ́ kó ṣe tó fẹ́ fi pọ́n mi lé ní ó ṣe èyí tó bá wù tó fẹ́ sọ Ọlọ́run lérẹ̀ bí mo bẹ́ẹ̀ dọ̀tún la mẹ́wàá kò ní í gbọ́ tó bá já sí pé. كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء. Ó tó bá já sí pé mo bá rí kọ̀kọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ òun ni tí mo wá gọ̀ ni. لاستكثرت من Kí ni bọ́ الخير. màmí fẹ́ kú kí n sì wòran kó kú. Ó ní oore mi ni ọba pọ̀ ju ti yín lọ Ànábì lóore mi ni ọba pọ̀ ju ti yín lọ tó bá yẹ pé mo máa kọ̀kọ̀ yín rí kọ̀kọ̀ yẹn ní. وما مسني Aburú السوء. kan ọba má kàn mí. إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون. Nasir Ànábì bọ́ tiẹ̀ lẹ̀ Sallallahu alaihi wasallam. ó ní Nasir o وبشير. wọ́n kàn rán mi wá kí n wá kìlọ̀ fún yín ni kẹ́ gbọ́ ẹni tó bá ṣe tí ọ̀dà yóò jìyà. Bashir wọ́n sì rán mi wá kí n wá fún yín ròódùnú pé ẹni bá ṣe dáadáa yóò gbẹ̀san rẹ̀. لقوم يؤمنون. Fún ẹni tó bá nígbàgbọ́ Ànábì jọ yẹ pé òun èso Ọlọ́run ìyẹn fi já sí pé ẹni tí o ní tó ní pé aṣíwájú nǹkan ṣe é ká tó gbé ọtọ́ ń tẹ̀lé ìyẹn ò mí nì àmọ́ Ọlọ́run máa ń yọ àwọn nǹkan kan lé fáwọn ẹni ẹ̀ gbogbo ń tọ́ bá ń pa tí kìí bá kan ẹni yìí nìsín tọ́ bá kàn lágbájá wọn ò fi wú yóò sì kọ́fà rẹ̀ kọ́lá bọ́ bá fẹ́ mú wá bá a torí báwọn èèyàn fẹsẹ̀ ẹ̀yẹ rẹ̀ yóò sì dọ́jẹ̀ kò ní jẹ́ nǹkan yóò gbé lọ kò ní jẹ́ gbé lọ ìyẹn ni pé Fíríò náà kò gbá wá sí. Yẹn ni pé Fíráò náà kò gbà wá sí. Bágíà ló ṣe. Ó gbẹ́rù gbẹ́rù náà. Wà á dúwá ọba Musa ṣọ̀tá. Ọba Musa tọ̀tá ni. Èyí wù ló ṣe títí kò jáwọ́ tó fi bá a débi odò. Hatta idha ja'aka al-haqq qala amantu annahu la ilaha illa allazi amanat bihi banu Israila. Nígbà tó wá bá a débi odò tán tó wá tẹ̀lé
omi wa mú ọ wa mú débi gògóńgò báyìí ọ wa kùkùkù dé rí ọfẹ tẹrì òótọ́ tí ò rí ọlọ́run ọba tí ò rí lórí ilẹ̀ wáàsí tí wọ́n sọ fún tí ò gbọ́ ìlọ̀ tí wọ́n kì í tí ò jáwọ́ ńgbà tó tọ́ dé. kọ́lá àmọ́ntù. ó ní àmọ́ntù mo gbà tọ́lọ́run báyìí o. annahu la ilaha illa allazi amanat bihi banu Isra'il. ó ní mo ti di mọ́mì ní báyìí fọ́lọ́hún wo. allazi amanat bihi banu Isra'il. ọba táwọn bá ní Isra'il tí Musa àtàwọn àjọ rẹ̀ gbàgbọ́ tí wọ́n ní ìgbàgbọ́ tí ń gbọ́ wàhálà ti dé. mo ti wá nígbàgbọ́ tọ́lọ́hún ọba náà báyìí. wa ana minal muslimin. kò tún fi kún nìkan ó ní wàhálà minal muslimin. èmi náà ti dìjọ Musa. الآن وقد عصيت قبل وكنت من المفسدين. ọlọ́run ní ha الآن lè jẹ́ sí i. الآن وقد عصيت قبل. ọlọ́run ló ti ṣẹ̀wájú.